kí wa káàbọ̀ síwájú Ọlọ́run lónìí pé bí a ti wà níwájú rẹ̀ láti gbọ́ ìwàásù tòní, Olúwa yóò ṣí ọ̀run sílẹ̀, àwa yóò sì di alábùkún fún. Mò ń sọ fún ọ nípa agbára oore ọ̀fẹ́ Kristi lónìí, pé agbára jíǹde àti ìyè yóò ṣe ìyanu nínú ayé rẹ̀. Olúwa yóò la ọ̀nà kó ọ níbi tí kò gbé sí ọ̀nà. Láti òní lọ, ààyè ò ní dímọ̀, ààyè ò ní hámọ́, ìwọ ó rí ọ̀nà lọ sí ibi gíga, wàá dé ibi ìsinmi rẹ̀. Yóò dára fún ọ ní orúkọ ti Baba, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. Èmi ni àlùfáà àti ọ̀mọ̀wé Bámidélé Ọlásùpọ̀ Oyègòkè, olùṣọ́ àgùntàn ìjọ Mushin Baptist Church, Lagos. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ó kà lónìí ó wà nínú ìwé Kọ́ríńtì kínní orí kínní ẹsẹ̀ 17 títí dé 24. Kọ́ríńtì kínní orí kínní ẹsẹ̀ 17 dé 24. Nítorí Kristi kò rán mi láti lọ baptisi, bí kò sí láti wàásù ìrere, kì í ṣe nípa ọgbọ́n ọ̀rọ̀, kí a má ṣe sọ àgbélébù Kristi di aláìlágbára. Nítorí pé wèrè ni ọ̀rọ̀ àgbélébù sí àwọn tí ó ń ṣègbé, ṣùgbọ́n sí àwa tí a ń gbàlà, agbára Ọlọ́run ni. Nítorí a kọ pé èmi ó pa ọgbọ́n àwọn ọlọ́gbọ́n run, èmi ó sì sọ òye àwọn olóye di asán. Ọlọ́gbọ́n náà dá, akọ̀wé náà dá, òjìyàn ayé yìí á dá. Ọlọ́run kò àti sọ ọgbọ́n ayé yìí di wèrè, nítorí pé nínú ọgbọ́n Ọlọ́run níwọ̀n bí ayé kò ti mọ̀, nítorí ọgbọ́n ó wu Ọlọ́run nípa wèrè ìwàásù láti gba àwọn tí ó gbàgbọ́ là. Nítorí pé àwọn Júù ń béèrè àmì, àwọn eléni sì ń ṣàfẹ́rí ọgbọ́n, ṣùgbọ́n àwọn wàásù Kristi tí a kàn mọ́ àgbélébú, ìkọ̀sẹ̀ fún àwọn Júù àti wèrè fún àwọn eléni. Ṣùgbọ́n fún àwa tí a pè àti Júù àti eléni, Kristi ni agbára Ọlọ́run àti ọgbọ́n Ọlọ́run. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ọkàn wa. Àmín. Bàbá, à ń lọ nínú ọ̀rọ̀ rẹ̀, wá bá wa sọ̀rọ̀. Jẹ́ kí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kó tàn sínú ọkàn àyà wa. Gbogbo etí tó ń gbọ́ ọ̀rọ̀ yìí ẹ ó yè, ẹ ó sì di alábùkún fún. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò lónìí ó ní agbára àgbélébù Kristi. Agbára àgbélébù Kristi. Àgbélébù Kristi ó ń sọ nípa ìfẹ́ Ọlọ́run sí aráyé, ìfẹ́ rẹ̀ tí ò lódiwọ̀n, ìfẹ́ rẹ̀ tí kò lópin. Ó ń sọ nípa orí ọ̀fẹ́ rẹ̀ èyí tí a ò tán mọ́, tá ò ṣiṣẹ́ fún. Ó ń sọ nípa àlàáfíà rẹ̀ sí ìran ènìyàn. Àgbélébù ní ọkàn Ọlọ́run lọ́run, ó ní láti so ayé papọ̀ sọ́dọ̀ ara rẹ̀, láti gúúsù títí dé àríwá, láti ìlà oòrùn títí dé ìwọ̀ oòrùn, tí Kristi Olúwa tí ó sì wà ní àárín gbùngbùn rẹ̀. Tí a bá ń sọ nípa àgbélébù nínú Bíbélì, nínú májẹ̀mú ti láíláí àti májẹ̀mú titun, a ń sọ nípa irinṣẹ́ èyí tí a fi ń pọ́nlé lójú, tí a fi ń jẹni níyà, èyí tí a fi ń ṣe ìdájọ́ àwọn ọ̀daràn. Àgbélébù ó jẹ́ àmì ìtìjú àti ẹ̀gàn. Àgbélébù ó jẹ́ àmì ìrẹ̀sílẹ̀. A kọ wípé ó sì rẹ ara rẹ̀ sílẹ̀, Jésù Olúwa rẹ ara rẹ̀ sílẹ̀, àní títí ó fi dé ikú orí igi àgbélébù. Bákan náà ni àgbélébù ó jẹ́ ohun ẹ̀gàn àti ìtìjú. Ó jẹ́ igi ìdájọ́ tí a gbé sílẹ̀ fún àwọn ọ̀daràn, Lónìí, àgbélébù Kristi ó jẹ́ ibi ìrora àti ibi ìnira àti ibi ìpọ́njú. Nínú ìwé Deuteronomy orí 21 ẹsẹ̀ 22 dé 23. Deuteronomy orí 21 ẹsẹ̀ 22 dé 23, àti ìwé Gálátíà orí 3 ẹsẹ̀ 14. Ó ń sọ fún wa pé ègbé ó ní fún ẹni tí a gbé kọ́ sí orí igi. Àgbélébù Kristi ó jẹ́ ohun ìkọ̀sẹ̀ fún àwọn eléni àti wèrè fún àwọn Gíríkì, gẹ́gẹ́ bí ó ti wà ní ìwé Kọ́ríńtì kínní orí kínní ẹsẹ̀ 21 dé 24. A rí níbẹ̀ pé fún àwọn ọmọ Ọlọ́run ó jẹ́ agbára Ọlọ́run àti ọgbọ́n Ọlọ́run. Nígbà tí a ń sọ nípa àgbélébù ti Kristi lónìí,
ó jẹ́ èyí tí ó so àwọn ọlọ́gbọ́n kọ́ tí ó sì so àwọn òmùgọ̀rọ̀, èyí tó jẹ́ pé ọgbọ́n ayé yìí kò jẹ́ nǹkan kan níwájú àgbélébù Kristi. Nínú ẹsẹ̀ 20 ó ní ọlọ́gbọ́n náà dà, akọ̀wé náà dà, òjìyàn ayé yìí á dà, Ọlọ́run kò wá sọ ọgbọ́n ayé yìí di wèrè. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú ẹ̀kọ́ Bíbélì wọ́n sọ fún wa wípé ikú orí igi àgbélébù ó jẹ́ ikú èyí tí ó ní oró jùlọ, Nígbà tí a bá ń sọ nípa àgbélébù Kristi lónìí, kí ni ó túmọ̀ sí fún àwọn onígbàgbọ́ ọmọlẹ́yìn Jésù Kristi? Ohun àkọ́kọ́ ó ní pé àgbélébù Kristi kìí ṣe ìwádìí ohun ìjìnlẹ̀ èyí tó farasin tàbí ohun ìtàn àròsọ, ṣùgbọ́n èyí tó fi Kristi Olúwa hàn, tó jẹ́ àárín gbùngbùn ìgbàgbọ́ àwọn ọmọlẹ́yìn Jésù. Ó ní ẹni tí ó fi ìtumọ̀ fún ìgbàgbọ́ wa. Bí Kristi ò bá kú tí kò sì jíǹde, asán ò ní ìgbàgbọ́ wa. Nípa àgbélébù Kristi ni a ti rí ìsun kan tó kún fún ẹ̀jẹ̀ èyí tó ń sàn ní ìhà Jésù, tí ẹlẹ́ṣẹ̀ mú òkun nínú rẹ̀ tó sì bọ́ nínú ẹ̀bi. Àgbélébù Kristi lọ́nà kejì ẹ̀wẹ̀ ó ń sọ fún wa wípé ó ní nǹkan ṣe pẹ̀lú iṣẹ́ ìgbàlá wa. Bàtí a máa ń sọ nípa iṣẹ́ ìgbàlá wa, à ń sọ nípa ìsọdọmọ, à ń sọ nípa ìràpadà, à ń sọ nípa ìṣelógo, à ń sọ nípa ìdáláre. Àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ìgbésẹ̀ nínú iṣẹ́ ìsìn ìgbàlà èyí tí àgbélébù Kristi tó mú wá fún ìrìn ènìyàn. Síwájú sí i, lẹ́ẹ̀kẹta ó ní pé ìrúbọ Kristi lórí igi àgbélébù kìí ṣe lásán. Ìrúbọ lẹ́ẹ̀kan ṣoṣo ni, èyí kìí ṣe lọ́dọọdún tàbí lóṣooṣù tàbí ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Ẹ̀ẹ̀kan ṣoṣo ó ní Jésù Kristi Olúwa kú lórí igi àgbélébù, láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìmúkúrò ẹ̀ṣẹ̀, láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìmúkúrò ẹ̀ṣẹ̀. Èyí tó jẹ́ pé Jésù Olúwa ṣe lẹ́ẹ̀kan ṣoṣo nípa rẹ̀ láti gba aráyé là. Ké hallelujah. A sọ fún wa wípé àgbélébù Kristi ó jẹ́ èyí tó kéde ìràpadà wa, ẹni tí ó san gbogbo gbèsè èyí tí a jẹ. Àgbélébù Kristi sọ nípa ìmúpadàbọ̀sípò, ó ń sọ nípa ìbálàjà, torí a kọ nínú ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 19 pé Ọlọ́run wà nínú Kristi Jésù, ó ń bá aráyé làjà sí ọ̀dọ̀ ara rẹ̀, ó sì ti fi iṣẹ́ ìlàjà náà lé wa lọ́wọ́. Iṣẹ́ ìlàjà náà ó ní àgbélébù Kristi ni ó sọ nípa rẹ̀ fún wa. Ará olùfẹ́, nípa àgbélébù Kristi àti ẹ̀jẹ̀ rẹ̀ lórí ibi àgbélébù ó ní a ti ní àlàáfíà. Ìwé Kólósè orí 1 ẹsẹ̀ 20 ló fi ìdí eléyìí múlẹ̀. Síwájú sí i, agbára àgbélébù Kristi ó ní ó fọ́ gbogbo odi ìyapa, ètò ó fọ́ ògiri ìyapa, ó fọ́ wọn tán yádáyádá, tí ó jẹ́ pé kò sí Júù kò sí Hélénì, gbogbo wa jí ọ̀kan nínú Kristi Jésù. Nínú ìwé Éfésù orí 2 ẹsẹ̀ 14 dé 15. Paríparí rẹ̀ ó ní pé àgbélébù Kristi ó jẹ́ agbára Ọlọ́run sí ìgbàlà fún àwọn tó gbàgbọ́ lọ́wọ́lọ́wọ́ àti àwọn tí yóò tún gbàgbọ́, gẹ́gẹ́ bó ti wà ní ìwé Éfésù orí 1 ẹsẹ̀ 19. Ará olùfẹ́, kí tilẹ̀ ní àgbélébù Kristi kí ló mú fún àwọn onígbàgbọ́, kí ló jẹ́ fún wa lónìí, kí ni ìtumọ̀ rẹ̀ fún àwọn onígbàgbọ́ lónìí? Gbàtí à ń tẹ̀síwájú, àgbélébù Kristi ó jẹ́ àmì ìdánimọ̀ fún àwọn onígbàgbọ́ ọmọlẹ́yìn Kristi. Nígbà tí ìgbàgbọ́ bẹ̀rẹ̀, tí Jésù Olúwa ń pe àwọn ọmọ ẹ̀yìn, ó ń pè wọ́n pé ẹ wá, èmi ó sọ yín di apẹja ènìyàn. Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ẹja ó ní àmì, ṣùgbọ́n nígbà tí Jésù Olúwa ti kú lórí igi àgbélébù tó sì jíǹde, láti ìgbà yẹn ó ní àgbélébù ló ti jẹ́ àmì àfihàn fún àwọn ọmọlẹ́yìn Kristi. Àgbélébù tí ó ṣófo tí kò sí Kristi lórí rẹ̀ mọ́, ó ń sọ nípa àjíǹde Jésù Kristi, ẹni tí ó ti kú tí ó sì sọ pé ó jíǹde níjọ́ kẹta, ó sì jíǹde gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Ó jẹ́ èyí tí ó fi agbára Jésù hàn lórí ikú àti ipò òkú, torí pé ikú ò ní agbára lórí Jésù. Akọ wípé ikú oró rẹ̀ dà, ìsà òkú ìṣẹ́gun rẹ̀ dà. Àgbélébù Kristi kìí ṣe nǹkan téèyàn máa fi kọ́rùn káàkiri, kìí ṣe nǹkan téèyàn máa fi ṣe awẹ́wà, kìí ṣe nǹkan tí èèyàn máa fi ṣe agbègbè ara káàkiri. Ó jẹ́ èyí tí a ní láti yọ̀ǹda ayé wa, yọ̀ǹda ọ̀nà wa,
tí a ní láti di òkú sí ẹ̀ṣẹ̀ ká sì di alààyè sí Ọlọ́run. Àgbélébùú Kristi sọ fún wa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi lónìí pé a ní láti ṣe ara wa gẹ́gẹ́ bí ó ti wà nínú ìwé Lúùkù orí 9 ẹsẹ̀ 23. Ó ní ẹnikẹ́ni tí ó bá tọ̀ mí lẹ́yìn ó ní láti gbé àgbélébùú rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn, kí ó gbé àgbélébùú rẹ̀ kó sí ara rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Bákan náà ọmọlẹ́yìn Kristi, àgbélébùú Kristi sọ fún wa wípé ká fi ara wa jì fún Ọlọ́run pátápátá. Mímọ́ ti ṣe ìtẹ́wọ́gbà, ó ní èyí ní iṣẹ́ ìsìn wa tí ó tọ̀nà jùlọ, kí a fi ara wa rúbọ fún Ọlọ́run pátápátá kí iṣẹ́ ìsìn wa kó ba lè jẹ́ ìtẹ́wọ́gbà. Nípa bẹ́ẹ̀ a lè máa rìn nínú ìwà tuntun ti ẹ̀mí. Àgbélébùú sọ fún wa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi pé kí a máa rìn ní ìwà pípé, ní ìwà yíyẹ, ní ìwà mímọ́, kí a sì máa gbé nínú Kristi. Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 14. A ní láti mọ Jésù sí nípa agbára àgbélébùú. Fílípì orí 1 ẹsẹ̀ 10 ó sọ pé àní kí èmi kó lè máa kí lè máa ipa ikú rẹ̀, kí lè máa jíǹde rẹ̀, kí sì lè ní ìbáṣepọ̀ pẹ̀lú ìjìyà rẹ̀. Síwájú sí ọmọlẹ́yìn Kristi, a gbọ́dọ̀ mọ̀ pé nípa ìná Jésù Kristi Olúwa la mú wa lára dá lórí igi àgbélébùú. Àná nítorí tiẹ̀, àná nítorí tèmi. Ìwé Àìsáyà orí 53 ẹsẹ̀ 3 sí 5. Ará olùfẹ́, agbára àgbélébùú Kristi òní ń gbà wá là, olórà wa padà, olóṣọ wa dọmọ, olóṣọ wa di mímọ́, òní ó sì ṣe àṣepé iṣẹ́ ìgbàlà wa ní orí igi àgbélébùú. Nípa àgbélébùú òní a ti rí ojú rere Ọlọ́run. Nípa àgbélébùú la ti rí orí ọ̀fẹ́ Ọlọ́run. Nípa àgbélébùú ni a ti rí àánú Ọlọ́run. Nípa àgbélébùú la ti rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà. Bákan náà ni Ọlọ́run sì retí wa lónìí gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan láti gbé àwọn ìgbésẹ̀ kí àgbélébùú Kristi kó má bàa já sí asán nínú ayé wa. Gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà, a gbọ́dọ̀ gba àgbélébùú Kristi láàyè, ká gba àlàáfíà Ọlọ́run láàyè láti jọba lórílẹ̀-èdè wa, ká mú ìlú ogun kúrò, ká máa kọrin àlàáfíà. Àlàáfíà Ọlọ́run yóò jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà. Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi yóò gba orílẹ̀-èdè Nàìjíríà là. Ọlọ́run yóò bùkún Nàìjíríà. Ará olùfẹ́, a ní láti fi ẹ̀bùn ìfẹ́ fún àwọn tí a ò fẹ́ràn. A ní láti fi ẹ̀bùn ìfẹ́ fún ara wa, fún aya, fún ọkọ àti fún àwọn ọmọ wa nígbà tí a ń sọ nípa àgbélébùú Kristi. Ohun tí Ọlọ́run retí lọ́dọ̀ wa ni pé ká dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá, torí pé Jésù Olúwa ó dáríjì wá lórí ibi àgbélébùú. Ní Baba dáríjì wọn nítorí tí wọn ò mọ nǹkan tí wọ́n ń ṣe. A ní láti mú ìbárẹ́pọ̀ wá, ìbáṣepọ̀ wà, ká ní ìbánidọ́rẹ̀ẹ́ nípa àgbélébùú Kristi. Àwọn ọ̀rẹ́ tó ti rẹ́já, àwọn ibi tí ìgboro gan wà, kí a mú wọn kúrò nípa àgbélébùú Kristi. Bákan náà ni a ní láti fi ẹ̀bùn ìrere fún àwọn tí wọn ò tí mọ Jésù ní Olúwa àti olùgbàlà wọn. Ká wàásù àgbélébùú Kristi èyí tí a ń ṣe lónìí. Ará olùfẹ́, gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, gba Jésù Olúwa sínú ayé rẹ, gbà á tọkàntọkàn. Nígbà tó ń ṣe eléyìí, lórúkọ Jésù yóò dára fún ọ. Tẹrí ọkàn rẹ bá, jẹ́ ká gbàdúrà. Ọlọ́run àjíǹde àti ìyè, a gbé ọ ga nítorí pé agbára rẹ wà síbẹ̀, ọ̀rọ̀ rẹ sì ní agbára. Gba ọpẹ́ wa fún gbogbo àwọn etí tó ń gbọ́ ìwàásù àgbélébùú lónìí. Lórúkọ Jésù ẹ ó di alábùkún fún. Lórúkọ Jésù ẹ gba òmìnira. Lórúkọ Jésù ẹ gba ìṣẹ́gun. Oore ọ̀fẹ́ láti gbé àgbélébùú yín, láti máa tọ Kristi lẹ́yìn, láti ṣe ara yín bó ti tó àti bó ti yẹ, Olúwa yóò fi fún yín. Gbàtí ẹ ń ṣe léyìí lónìí, ní gbogbo ọjọ́ ayé yín, ire àti àánú yóò máa tọ̀ yín lẹ́yìn. Bẹ́ẹ̀ ni yóò sì rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.